èyí ni ìdí tí ìlú Ọ̀yọ́ ṣe ń lépa ẹ̀mí Àfọ̀njá Ìlọrin nítorí wípé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá lòdì sí fífi ọwọ́ agbára gbá ọmọlàkejì ẹni lójú, kíkó ogun tí kò ní ìtumọ̀ ja ọmọ ìyá ẹni àti ayé ìjẹkújẹ tí àwọn Aláàfin àti Ọ̀yọ́mèsì ń jẹ ló ṣe okùnfà bí wọ́n ṣe ń wá ikú rẹ̀ ní Ọ̀yọ́. Ṣùgbọ́n àṣìṣe Àfọ̀njá ni wípé ó bínú kọjá bó ṣe yẹ. Ọmọ àlèyàn ní sì rínú tí kì í bí, bẹ́ẹ̀ ọmọ àlèyàn náà ni wọ́n bẹ̀ tí kì í gbà. Lẹ́yìn tí a ò lè tó kú tán, Ọ̀yọ́ fi Adébọ̀ jẹ Aláàfin tuntun. Aláàfin Adébọ̀ sì fẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú Àfọ̀njá kí ìrẹ́pọ̀ lè wáyé pẹ̀lú Ọ̀yọ́ padà. Ó ránṣẹ́ sí Àfọ̀njá ṣùgbọ́n Àfọ̀njá kò gba ìpè fún ìrẹ́pọ̀ yìí rárá nítorí kò fẹ́ bá Ọ̀yọ́ ṣe mọ́. Àfọ̀njá tún fi èpè ránṣẹ́ sí Aláàfin Adébọ̀ wípé kò nílò òṣùpá mẹ́ta lórí oyè. Ẹ jẹ́ mọ̀ wípé 140 ọjọ́ iye 130 days péré ni Aláàfin Adébọ̀ lò lórí oyè. Òkú Aláàfin Adébọ̀ ni wọ́n bá nínú ìyẹ̀wù rẹ̀ tí wọn ò sì mọ ikú tó pa á. Ọ̀yọ́ tún yan Aláàfin mìíràn tí orúkọ rẹ̀ ń jẹ́ Mákwá. Oṣù 2 péré ni òun lò tó fi wàjà. Àwọn Ọ̀yọ́mèsì bá ní kí Baṣọ̀run Àṣàmú kí wọ́n fi wá ọ̀nà àbáyọ sí ìṣòro tó wà nílẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni Àfọ̀njá sì ń lérí wípé gbogbo ọba tí wọ́n bá ń jẹ ní Ọ̀yọ́ bí wọn ó ṣe máa kú nù torí àwọn ará Ọ̀yọ́ pa bàbá òun Pàsín, wọ́n sì tún fẹ́ pa òun náà. Lẹ́yìn tí wọ́n ṣe ètùtù tán ni wọ́n fi Aláàfin Májẹ̀ótú jẹ. Arúgbó ní ọba yìí. Àsìkò yìí ni Abdulsalam àtàwọn Fúlàní pa Àfọ̀njá tí Ìlọrin sì kúrò ní abẹ́ Ọ̀yọ́ pátápátá tó di ọ̀kan lára ìlú tó wà ní abẹ́ ìjọba ti Sókótó ní Òkè Ọ̀yà. Ikú Àfọ̀njá àti gbígba Ìlọrin mú kí àwọn Fúlàní rò lọ́kàn wípé ó yẹ kí àwọn lè gba Ọ̀yọ́ náà. Ìdí nìyí tí wọ́n ṣe ránṣẹ́ sí àwọn jagunjagun wọn káàkiri ìwọ̀ oòrùn adúláwọ̀ láti kó ogun ja ìlú Ọ̀yọ́ kí wọ́n sì gbà bí wọ́n ti gba Ìlọrin. Èyí ló mú ogun Elédùé wáyé ní ọdún 1833 tó sì parí ní ọdún 1835 tí Fúlàní sì tú Ọ̀yọ́ lásìkò Aláàfin Olúewu. Ní ọdún 1837 àwọn ọmọ ogun Ọ̀yọ́ tó kù àti àwọn tó wà káàkiri Yorùbá wọ́n kóra jọ pọ̀ ní ẹ̀bá ọ̀dàn Ìbàdàn. Kò gbà wọ́n ju ọdún 2 péré lọ tí wọ́n fi lé gbogbo àwọn Fúlàní dànù ní ilẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì fi Àtìbà jẹ Aláàfin. Ṣé ẹ wá rí ibi tí ọ̀rọ̀ náà tó ti wọ́ wá? Ó mà ṣe o, kọ́lọ́run má jẹ́ ká jáde àìwọlé. Níṣe ni ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ àwọn afurasí 4 kan lẹ́yìn tí wọ́n bá ohun ìní arákùnrin kan tó di àwátì ní àkàtà wọn nípínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi ṣìnkún òfin mú àwọn afurasí 4 kan lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2025 yìí látàrí wípé wọ́n lọ́wọ́ nínú bí arákùnrin kan bí ó ṣe di àwátì lẹ́yìn tí wọ́n bá àwọn ohun ìní arákùnrin náà ní àkàtà àwọn ènìyàn ọ̀hún ní gbajúgbajà ilé ìtura tó ń bẹ nílùú Àkúrẹ́ olúlu ìpínlẹ̀ Ondo. Ọkùnrin tó di àwátì ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọlálóyè Ọlátúndé ni wọ́n pé ó ṣe ìrìn àjò láti ìlú Ọ̀wọ̀ lọ́jọ́ Àìkú ìyẹn ní ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2025 láti lọ kópa níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ kan tí kìí ṣe ti ìjọba èyí tí wọ́n ṣe fún àwọn ènìyàn kan. Nínú ọ̀rọ̀ èyí tí ó fi léde gba ti ojú òpó Facebook ní ọ̀kan lára àwọn ènìyàn rẹ̀ ti jẹ́ kí ó di mímọ̀ wípé ètò náà ló jẹ́ ètò tí wọn yóò ṣe fún bí ọ̀sẹ̀ díẹ̀ tó sì jẹ́ kí arákùnrin náà kí ó kó àwọn ohun ìní díẹ̀ lọ́wọ́ wípé òun yóò lo ìgbà tó pẹ́ díẹ̀ níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ náà. Níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n ti sọ wípé ọ̀pọ̀ àwọn olùkópa òun ni wọn yóò wà níbi ìdánilẹ́kọ̀ọ́ náà èyí tó jẹ́ pé wọn yóò dúró sí ilé ìtura níbi tí wọn yóò ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún fún wọn. Ilé ìtura náà wàyí ni arákùnrin ọ̀hún ti di àwátì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó pé Ọlátúndé òun ló ti ń fi ìgbà pípẹ́ kàn sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbogbo bí ìrìn
àjò rẹ̀ bí ó ṣe ń lọ bẹ̀rẹ̀ láti ọjọ́ àkọ́kọ́ títí di ìgbà tó dé ilé ìtura náà, ṣùgbọ́n nígbà tí yóò di ọjọ́ ẹlẹ́kẹrin òun ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò lọ mọ́. Ó ní wípé èyí ló mú kí aya rẹ̀ kí ó ṣe bẹ́ẹ̀ kí ó gbarata wípé láti ọjọ́ ajé sí ọjọ́rú inú oṣù kẹsàn-án tí a wà yìí òun ni àwọn ti ń sọ̀rọ̀ tó sì ń jágere pẹ̀lú arákùnrin náà, tó sì wá jẹ́ wípé ṣàdédé ó ní aago rẹ̀ kò lọ mọ́, tí ó sì mú kí wọ́n kàn sí iléeṣẹ́ ọlọ́pàá. Lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá tọwọ́ bẹ̀rẹ̀ ìwádìí ni wọ́n rí wípé ọ̀pọ̀ lára àwọn tí wọ́n jọ lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ni àwọn sì gba ilé wọn lọ láyọ̀ àti àlàáfíà, tó wá jẹ́ wípé arákùnrin ọ̀hún nìkan ló di ẹni tí wọ́n wá títí di àsìkò yìí. Ní ìgbẹ̀yìngbẹ̀yìn ni wọ́n ṣe àwárí aṣọ ọrùn rẹ̀ àti àwọn ohun ìní rẹ̀ mìíràn ní inú ilé ìtura ọ̀hún kan náà. Lọ́wọ́ báyìí ná iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn 4 ni òun ti mú, nígbà tí àwọn oníròyìn kàn sí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà, ìyẹn Ọláyínká Àyánládé, ní ọjọ́ àìkú ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2025 tá a wà yìí. Ó fi ìdí ọ̀rọ̀ múlẹ̀, ó sì ní wípé àwọn ènìyàn ọ̀hún ti wà ní àkàtà wọn tí ìwádìí yóò sì máa tẹ̀ sí iwájú. Ó ní wípé àwọn fi àǹfààní képe àwọn ènìyàn nínú ìlú ní ìpínlẹ̀ Ondo láti fi ọ̀rọ̀ eléyìí tó lè mú kí iṣẹ́ ọlọ́pàá yá fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí láti bá ìwádìí náà dé kùnkùndùn àti ibi àṣeyọrí.